jọ bàbá ẹ̀ jíjọ tí mo jọ bàbá mi sì ti la ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà fún mi. Olamide ọmọbinrin Alao Akala ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Òfégè ìròyìn ni pé Muhammed ọmọ Babangida kọ̀ láti gba ipò tí Tinubu fún. Iléeṣẹ́ ọlọ́pàá Doola Olufarakasa Merin tí wọ́n jí gbé àtàwọn ọmọdé mẹ́tàlá tí wọ́n fi Soowo Eru nípínlẹ̀ Adamawa. Irọ́ ni ìròyìn náà. Àjọ WAEC ní àwọn kò fagile èsì ìdánwò ọdún yìí o. Ìjọba àpapọ̀ kéde pé àyípadà yóò bá ètò ìjoko-sedanwo WAEC NECO sí lílo ẹ̀rọ ayarabiasa komputa CBT lọ́dún 2026. Lóòótọ́ lèròǹgbà wà láti lọ sínú ẹgbẹ́ APC tẹ́lẹ̀, ṣùgbọ́n èmi àti ẹgbẹ́ PDP ti di ọ̀kan. Àwọn sì ti gbà láti ṣàtìlẹ́yìn fún Ààrẹ Tinubu fún sáà kejì. Gómìnà Ademola Adeleke ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Sẹ́nẹ́tọ̀ Natasha padà wọ ilé aṣòfin, àmọ́ ẹsẹ̀ ló rìn wọ inú ilé aṣòfin l'Àbújá lẹ́yìn tí àwọn agbófinró dá ọkọ̀ rẹ̀ padà. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àwọn èèyàn máa ń sọ pé ọmọ jọ bàbá ẹ̀. Jíjọ tí mo jọ bàbá mi sì ti la ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà fún mi. Olamide ọmọbìnrin Alao Akala ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olamide Alao Akala tí ó jẹ́ ọ̀kan lára ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí olóògbé Ọ̀túnba Christopher Adébáyọ̀ Alao Akala ti sọ̀rọ̀ nípa àwọn ọ̀kan òjọ̀kan àǹfààní tí ó ń jẹ nítorí pé ó jọ bàbá rẹ̀ bíi ìmúmu. Nínú ọ̀rọ̀ tí ó bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ, Olamide ní láti kékeré ní àwọn èèyàn ti máa ń sọ wípé òun jọ Ọ̀túnba Alao Akala, ṣùgbọ́n òun kò gbàgbọ́ títí di àsìkò tí bàbá òun dágbére fáyé. Arábìnrin náà tó ń ṣiṣẹ́ oko ọ̀gbìn nílùú Ògbómọ̀ṣọ́ ṣe àlàyé síwájú sí pé àwọn ọ́fíìsì ìjọba kan wà tí òun wọ̀ ní ìrọ̀rùn báyìí nítorí pé láti òkèèrè ni àwọn èèyàn ti máa ń dá òun mọ̀ wípé ọmọ Akala ló ń bọ̀ yìí. Bákan náà ló ṣe àlàyé bí òun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn nípasẹ̀ iléeṣẹ́ ohun ọ̀gbìn tí olóògbé Alao Akala dá sílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kó tó di pé òun náà wá bẹ̀rẹ̀ iṣẹ́ oko ọ̀gbìn tiẹ̀ náà lọ́dún 2020. Olamide ní láti iléèwé gíga ni òun ti ń ṣiṣẹ́ káràkátà. Òun ń ta àwọn nǹkan ẹ̀ṣọ́ ara. Nígbà tí òun kúrò níléèwé gíga, òun tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ amúnidára kéèyàn dùn wò ṣe bí ìrínisí ní ìṣenilọ́jọ̀. Òun bẹ̀rẹ̀ sí ní ta aṣọ, bá àwọn èèyàn rán aṣọ. Nígbà tó ń sọ̀rọ̀ bó ṣe yan iṣẹ́ àgbẹ̀ láàyò, ó ní bàbá òun lóko nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Bàbá òun máa ń ké sí òun pé kóun wá bá òun mójútó iṣẹ́ tó ń lọ lóko. Ó ní níṣe lòun ó gbéra lẹ́kọ̀ọ́ ní déédéé aago 4 ààbọ̀ nígbà míì láàárọ̀. Òun ó dé sí ìlú Ògbómọ̀ṣọ́, òun ó sì dúró síbẹ̀ fún ọjọ́ méjì. Òun ó lọ sóko, òun ó ṣàmójútó iṣẹ́ tó ń lọ lóko. Olamide ní àwọn iṣẹ́ oko ọ̀gbìn tó ń lọ déédéé létòlétò jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní wu òun náà láti ọdún 2012 sí 2013. Ó ní nígbà tó di ọdún 2020 lòun dá iṣẹ́ oko ọ̀gbìn tòun náà sílẹ̀. Òun sì bẹ̀rẹ̀ sí ní ṣe tòun lọ́tọ̀. Ó ní ìgbésẹ̀ náà kò kọ́kọ́ dùn mọ́ bàbá òun nínú. Bàbá òun bá òun jà pé kí ló dé tí òun fi gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀. Olamide ní ṣùgbọ́n bí ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ nípa bí àwọn èèyàn ṣe máa ń sọ wípé òun jọ bàbá òun, ó ní bí òun ṣe ń dàgbà sí i, bí àwọn èèyàn ṣe ń sọ sí i, ó ní òun sì jẹ́ èèyàn kan tó fẹ́ràn láti máa gẹrun gan-an. Tí òun bá ti lè gẹrun báyìí, níṣe làwọn èèyàn ó máa sọ pé òun ti jọ bàbá òun jù. Ó ní tí òun bá ti ń jẹun, àwọn ọmọ òun ò ní kí ló dé tí òun fi ń jẹun bíi bàbá àwọn àgbà. Olamide ní tí àwọn míì máa ń sọ wípé ọmọ tó bá jọ bàbá wọn kì í rẹ́, ó ní títà wọn àwọn rẹ́. Ó ní bàbá dáadáa ni bàbá àwọn. Nǹkan tí òun rí tí bàbá òun ṣe ni pé ó di ilé náà mú ṣinṣin. Ó ní tí bàbá bá di ilé mú nínú ìdílé, àjọṣepọ̀ máa ń wà nínú ìdílé, ìfẹ́ sì so àwọn pọ̀. Òfégè ni ìròyìn pé Muhammed ọmọ Babangida kọ̀ láti gba ipò tí Tinubu fún. Ìròyìn kan tó gba orí ìtàkùn ayélujára kan ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé Monday ọjọ́ 21 oṣù keje ló sọ pé Muhammed Babangida tó jẹ́ ọmọkùnrin olórí ológun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Ibrahim Babangida kọ̀ láti gba ipò tí Ààrẹ Bọ́lá Tinubu fún. Ipò ọ̀hún ni a gbọ́ pé ó jẹ́ ipò alága báńkì ètò ọ̀gbìn BOA ní Nàìjíríà. Ọ̀pọ̀ ìwé ìròyìn ló gbé ìròyìn ọ̀hún wípé ọmọ Babangida kọ̀ láti gba ipò tí Tinubu yàn sí. Báwọn kan ṣe ń kan sára sí Muhammed
làwọn kan bu ẹnu àtẹ́ lù lórí ìròyìn náà tó sọ pé ó kọ̀ láti gba ipò tí ààrẹ Nàìjíríà yàn sí. Lẹ́tà ayédèrú kan nínú èyí tí Muhammed ti sọ pé òun kọ̀ láti gba ipò tí Tinubu yàn sí náà ti tàn kálẹ̀ lórí ìtàkùn ayélujára kí ó tó wá sọ̀rọ̀ wípé irọ́ ńlá ni lẹ́tà ọ̀hún. Kò pẹ́ tí ìròyìn náà lu orí ayélujára pa ni Muhammed sọ̀rọ̀ sókè nígbà tó sọ pé ìròyìn òfégè làwọn kan gbé kiri wípé òun kọ̀ láti gba ipò tí Tinubu yan òun sí. Ọ̀gbẹ́ni Muhammed ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn tó sọ pé òun kọ̀ láti gba ipò tí Tinubu yan òun sí. Muhammed ní àwọn tó ń gbé ìròyìn yìí kiri fẹ́ ṣì àwọn aráàlú lọ́nà ni àti pé wọ́n tún fẹ́ bu ẹnu àtẹ́ lu ìjọba Tinubu tó wà lóde ló jẹ́ kí wọ́n máa gbé ìròyìn òfégè kiri lórí ayélujára. Ọmọkùnrin Babangida fìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde wípé òun Muhammed gba ipò tí ààrẹ Tinubu yan òun sí gẹ́gẹ́ bí alága báńkì tó ń rí sí ètò ọ̀gbìn. Muhammed tún sọ nínú àtẹ̀jáde náà pé òun mọ rírì ipò tí ààrẹ Tinubu yan òun sí àti wípé òun dúpẹ́ gan-an lọ́wọ́ Tinubu fún ìgbàgbọ́ tó ní nínú òun. Ọmọkùnrin Babangida tún sọ nínú àtẹ̀jáde tó fi síta náà wípé gbogbo àwọn tó ń gbé ìròyìn òfégè kiri ni yóò fojú wìnà òfin. Ó ní àwọn yóò ṣe ìwádìí fínífíní láti mọ àwọn tó wà nídìí ìròyìn náà, gbogbo wọn sì ni ìdájọ́ òdodo yóò wáyé lórí wọn. Bákan náà ni Muhammed tún rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe ìwádìí àti àyẹ̀wò ìròyìn tí wọ́n bá rí lórí ìtàkùn ayélujára dáadáa kí wọ́n tó gbàgbọ́. Ìyànsípò Muhammed Babangida jẹ́ ọ̀kan lára onírúurú ipò tí Tinubu ti yan àwọn èèyàn sí lórí ṣíṣe ìtanijí àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá Doola Olufarakasa Merin tí wọ́n jí gbé àtàwọn ọmọdé 13 tí wọ́n fi wọ́n Soowo Eru nípínlẹ̀ Adamawa àdúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti jẹ́ kó di mímọ̀ pé òun ti dóòlà àwọn Olufarakasa Merin tí wọ́n jí gbé àtàwọn ọmọdé 13 tí wọ́n fi ń Soowo Eru lákòókò iṣẹ́ ìrédè àwọn agbófinró káàkiri ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá CP Dankombo sọ èyí di mímọ̀ lọ́jọ́ Ajé Monday níbi ìpàdé àjọ àwọn oníròyìn ní Yola. Dankombo sọ wípé iṣẹ́ ìrédè wà lára ìgbésẹ̀ ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá nípa gbígbógun ti ìwà ọ̀daràn àti pípèsè ètò ààbò tó péye. Ó sọ wípé àpapọ̀ àwọn afurasí tí wọ́n náwó gan náà jẹ́ 567 fún àwọn ẹ̀sùn oríṣiríṣi tó fi mọ́ ìjínigbé, ìṣekúpani, ìdígunjalè, fífọmọ Soowo Eru, ìfipábánilòpọ̀, àwọn ẹ̀sùn ìbálòpọ̀ àti ìwà ipá ìwà ọ̀daràn míì. Gẹ́gẹ́ bí ó ṣe wí, àṣeyọrí iṣẹ́ náà kò sẹ̀yìn ìfọwọ́sowọ́pọ̀ àwọn agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé anti-kidnapping squad, àwọn agbófinró tó ń tọpinpin crack squad, ẹ̀ka agbófinró intelligence and tactical units àti àwọn ẹ̀ka agbófinró ọlọ́pàá míì. Ó sọ wípé àwọn ọmọdé 13 tí wọ́n fi wọ́n Soowo Eru jẹ́ dídóòlà nípasẹ̀ iṣẹ́ ìrédè tí ọ̀gá ọlọ́pàá ACP Suwaibu wára léwájú rẹ̀. Ó sọ wípé afurasí obìnrin méjì tí wọn kò fi orúkọ wọn léde ní agbègbè Kabikunewi nípínlẹ̀ Adamawa ló jẹ́ nínáwó gan látàrí lílọ́wọ́ nínú ìfọmọ Soowo Eru. Ó sọ wípé àwọn Olufarakasa náà àwọn ọmọdé tí wọ́n ń tà fi Soowo Eru nípínlẹ̀ Anambra yóò darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ tó ń lọ lọ́wọ́ bá parí. Ó mẹ́nuba àwọn iṣẹ́ àṣeyọrí tí àwọn agbófinró ọlọ́pàá gbèsè nípínlẹ̀ Rivers. Bákan náà wọ́n fi gbòòrò òfin gbé àwọn afurasí ọlọ́jà oògùn olóró àtàwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani àti ìdígunjalè. Àwọn ọlọ́pàá rí àwọn ìbọn AK-47 mẹ́fà, ìbọn pump action 3 àti ìbọn ìbílẹ̀ 11 àti àwọn ọta ìbọn. Àwọn nǹkan míì tí wọ́n tún rí gbà padà lọ́wọ́ àwọn afurasí náà nìwọ̀nyí: àwọn ọkọ̀ 3, kẹ̀kẹ́ márúwá 5, ọ̀kadà alùpùpù 4, gáàsì ìdáná 2, ẹ̀rọ ayárabíàsá kọ̀ǹpútà, ẹ̀rọ fóònù, oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ àti àwọn nǹkan míì. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà dúpẹ́ mọrírì gómìnà Ahmadu Fintiri fún ìgbárùkùtì àti àtìlẹ́yìn rẹ̀ fún àwọn ọlọ́pàá àti àwọn àjọ elétò ààbò yòókù. Ó gbóṣùbà káre fún àwọn olùgbé ìlú Adamawa fún bí wọ́n ṣe ń ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó àti bí wọ́n ṣe ń ṣèrànwọ́ fún àṣeyọrí iṣẹ́ ọlọ́pàá. Ó sọ wípé ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá sì dúró digbidigbi nípa dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Wọ́n rọ àwọn aráàlú láti wà lójúlá lákànfin sọrí kí wọ́n sì rí dájú pé tí wọ́n bá kẹ́fìn ìrìn ẹsẹ̀ ẹnikẹ́ni tó mú ìfura dání kí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí bí ètò ààbò ṣe jẹ́ ojúṣe gbogbo èèyàn. Irọ́ ni ìròyìn náà. Àjọ WAEC ní àwọn kò fagile èsì ìdánwò ọdún yìí o.
Ìjọba àpapọ̀ kéde pé àyípadà yóò bá ètò ìjókòó-sedanwo WAEC NECO sí lílo ẹ̀rọ ayarabiasa komputa CBT lọ́dún 2026. Látàrí ètò ìdánwò àti èsì ìdánwò WAEC, awuyewuye àhesọ̀rọ̀ tó ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àjọ tó ń rí sí ìdánwò oníwèé mẹ́wàá West African Examination Council WAEC ti fagilé ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ní ọdún 2025 yìí. Àjọ WAEC nínú àlàyé rẹ̀ sọ pé òun rí àwọn àtẹ̀jáde kan tó gba orí ayélujára kan nínú èyí tí wọ́n ti ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ẹ̀kọ́ ti fagilé ìdánwò náà nítorí àṣemáṣe. Bákan náà ni àjọ WAEC sọ pé àwọn àtẹ̀jáde náà tún mẹ́nu bà pé àwọn ìbéèrè kan ti lu síta kí àwọn akẹ́kọ̀ọ́ tó jókòó ṣe é. Èyí ni ìròyìn náà sọ pé ó fà á tí WAEC fi gbé ìgbésẹ̀ ìfagilé ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ọ̀hún. A ó rántí pé oṣù karùn-ún ọdún yìí ní àwọn akẹ́kọ̀ọ́ ṣèdánwò èdè òyìnbó èyí tí wọ́n ṣe wọ alẹ́ ọjọ́ 28 oṣù náà. Nígbà tí wọ́n tan ìmọ́lẹ̀ sí ìbéèrè yìí, àjọ WAEC ní òun kò fagilé èsì ìdánwò ọdún 2025. Gẹ́gẹ́ bó ṣe wí, àjọ náà lòun kò mọ nǹkan kan nípa àtẹ̀jáde kan tó jáde lọ́jọ́ 19 oṣù keje yìí, èyí tó kéde pé WAEC fagilé ìdánwò nítorí màgòmágó tó wáyé. Ọ̀gá àgbà lẹ́ka ìkéde ní àjọ WAEC Mọ́yọ̀sọ́lá Adéṣínà ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta pé àtẹ̀jáde tó kéde ìfagilé ìdánwò náà kò wá láti ọ̀dọ̀ WAEC. Àjọ WAEC ní àwọn kò fagilé ìdánwò 2025 bó tilẹ̀ jẹ́ pé àwọn kò mọ àwọn tó wà nídìí ìròyìn òfégè náà. Wọ́n fi kún pé àwọn tó ń gbé kiri wulẹ̀ fẹ́ sí àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìdánwò lọ́nà ni wọ́n kàn fẹ́ ba WAEC lórúkọ jẹ́ ni. Bí àjọ WAEC ṣe ṣàlàyé, wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí máàkì àwọn ìdánwò náà, wọ́n sì ti parí rẹ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ àjọ WAEC ṣe wí, kó tó ọjọ́ Ajé ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2025 èsì ìdánwò máa jáde. Àwọn èèyàn tó ń ṣọ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú ìdánwò ni wọ́n máa ń máàkì ìdánwò WAEC, ó sì jẹ́ àwọn tó mọ̀ nípa ẹ̀kọ́ ní yàrá ìkàwé dáadáa. Àjọ WAEC yóò gbé ìgbìmọ̀ tí yóò fi ìlànà mímáàkì sílẹ̀, wọn yóò sì fún àwọn aláyẹ̀wò náà ní ìlànà tí wọn yóò gbà máàkì àwọn ìdánwò yìí. Ìlànà yìí ni wọ́n lò fún ti ọdún 2025 náà. Àjọ náà gba ẹ̀bi rẹ̀ fún pípẹ́ tí wọ́n pẹ́ tí àwọn akẹ́kọ̀ọ́ fi ṣèdánwò wọ alẹ́ ní 2025 yìí. Wọ́n sọ nígbà náà pé àwọn kùdìẹ̀kudiẹ kan ló kojú àwọn. Àwọn ìwà tí àjọ WAEC kà sí màgòmágó nínú ìdánwò ni wọ̀nyí: kí akẹ́kọ̀ọ́ gbé ìwé wọlé láti jíwò, kí akẹ́kọ̀ọ́ rí olùyẹ̀wò ìdánwò fín, kí akẹ́kọ̀ọ́ ṣe pàṣípààrọ̀ ìwé nínú ìdánwò, kí akẹ́kọ̀ọ́ bá ẹlòmíràn jókòó ṣe ìdánwò, kí akẹ́kọ̀ọ́ parapọ̀ jí ìwé wò nínú ìdánwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìjọba àpapọ̀ kéde pé àyípadà yóò bá ètò ìṣèdánwò WAEC àti NECO sí lílo ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà CBT lọ́dún 2026. Lóòótọ́ léròǹgbà wà láti lọ sínú ẹgbẹ́ APC tẹ́lẹ̀, ṣùgbọ́n èmi àti ẹgbẹ́ PDP ti di ọ̀kan. Àwọn sì ti gbà láti ṣàtìlẹ́yìn fún Ààrẹ Tinubu fún sáà kejì. Gómìnà Ademola Adeleke ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademola Adeleke sọ pé òun àti àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP nípínlẹ̀ Ọ̀ṣun ti gbà láti ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì ní ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Adeleke sọ èyí nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó ayélujára Twitter rẹ̀. Nínú èyí tó ti sọ pé òun àtàwọn atukọ̀ ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ ṣe ìpinnu yìí lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú àwọn bàbá ìsàlẹ̀, àwọn àgbààgbà, àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn ìyálọ́jà àti bàbálọ́jà káàkiri ìpínlẹ̀ náà. Bákan náà ló fi kún pé àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú ti buwọ́lu òun gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ òṣèlú náà fún ètò ìdìbò ọdún tó ń bọ̀. Ẹ̀wẹ̀, àtẹ̀jáde tí wọ́n fi síta lẹ́yìn ìjíròrò àti ìfikùnlukùn náà tó wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo sọ pé lára àwọn nǹkan tí wọ́n rò mọ́ Ààrẹ Tinubu lára tí wọ́n fẹ́ fi gbárùkù tì báyìí ni pé ọmọ onílẹ̀ lòun náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àtẹ̀jáde náà fi kún pé lóòótọ́ lọ̀rọ̀ dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC jáde, eléyìí tí àwọn kan ní ẹgbẹ́ òṣèlú APC kò faramọ́, ṣùgbọ́n kì í ṣe gómìnà Adeleke fúnra rẹ̀ ló gbé èròǹgbà àti dídarapọ̀ mọ́ APC jáde. Lẹ́yìn ìpàdé wọn ọ̀hún, àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà gbà láti ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Tinubu fún sáà kejì nítorí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ àbínibí rẹ̀. Bákan náà ni wọ́n pinnu pé gómìnà Adeleke yóò díje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó ń bọ̀.
sẹ́nítọ̀ Natasha padà wọ ilé asòfin àmọ́ ẹsẹ̀ ló rìn wọ inú ilé asòfin l'Àbújá lẹ́yìn tí àwọn agbófinró dá ọkọ̀ rẹ̀ padà. Sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan ti farahàn ní ilé asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà tó gúnlẹ̀ sí gbàgede ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Nàìjíríà nílùú Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn agbófinró àtàwọn ẹ̀ṣọ́ aláàbò ilé asòfin àpapọ̀ kò jẹ́ kí ọkọ̀ tí òun àtàwọn tó tẹ̀lé wá wọlé sí ọgbà ilé asòfin náà. Ní kété tí àwọn ẹ̀ṣọ́ dá ọkọ̀ rẹ̀ dúró ni Natasha bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tó wà tó sì bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ rẹ̀ rìn wọ inú ilé ìgbìmọ̀ asòfin náà. Asòfin àgbà náà tí àwọn aláṣẹ ilé náà ti fòfin dè fún oṣù mẹ́fà pé kò gbọ́dọ̀ wá síbi ìjókòó ilé náà tàbí ṣe ojúṣe asòfin kankan ti lérí lẹ́ka pé òun yóò padà sí ẹnu iṣẹ́ yálà àwọn aláṣẹ ilé náà fẹ́ tàbí wọ́n kọ̀ lẹ́yìn ìdájọ́ tí ilé ẹjọ́ gíga àpapọ̀ kan nílùú Àbújá gbé kalẹ̀ láìpẹ́ yìí pé ìjìyà tí ilé asòfin àgbà fún sẹ́nẹ́tọ̀ Natasha lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pọ̀ jù fún ẹ̀sùn náà, nítorí náà kí ilé náà gbà láàyè padà. Àmọ́ ṣá, nígbà tó gbìyànjú láti padà sí ẹnu iṣẹ́ rẹ̀ nílé asòfin àpapọ̀ lọ́jọ́bọ̀ tó kọjá, àwọn ẹ̀ṣọ́ ilé asòfin náà kò gbà á láàyè láti wọlé sí ọgbà ilé asòfin àpapọ̀ náà. Sẹ́nítọ̀ Natasha fi ẹsẹ̀ rìn wọ ilé asòfin l'Àbújá lẹ́yìn tí àwọn agbófinró dá ọkọ̀ rẹ̀ padà. Àwọn ẹ̀ṣọ́ àti agbófinró dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ dúdú tí Natasha wà nínú rẹ̀ dúró. Bákan náà ni wọ́n dá ọkọ̀ tó wà níwájú rẹ̀ tí Aisha Yesufu wà nínú rẹ̀ dúró pé wọn kò gbọdọ̀ wọ ilé asòfin àpapọ̀. Nígbà tó yá ló kúkú bọ́ sílẹ̀ nínú ọkọ̀ rẹ̀ tó sì fi ẹsẹ̀ rìn wọ inú ilé asòfin àpapọ̀ òun àti àwọn olólùfẹ́ rẹ̀. Ẹ yọ mí kúrò nínú àwọn afurasí tí wọ́n ń wá Sunday Igboho ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Ọba Olúgbọ́n ní Sunday Igboho kì í ṣe ọ̀daràn. Ọba Olúgbọ́n ké sí àwọn gómìnà. Ọba Olúgbọ́n ké sí àwọn gómìnà nílẹ̀ Yorùbá láti dìde sọ̀rọ̀ Sunday Igboho kó lè rí òmìnira rẹ̀ gbà padà. Gbajúgbajà ajìjàgbara nì tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè ìran Yorùbá, olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ti rọ ìjọba àpapọ̀ láti yọ orúkọ rẹ̀ kúrò lára àwọn afurasí tí wọ́n ń wá. Igboho sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ọba Francis Alao ní ààfin rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 22 oṣù keje ọdún yìí. Owó baba Dami lo àǹfààní àbẹ̀wò rẹ̀ láti rọ kábíyèsí náà láti ṣe ìrànwọ́ fún un lórí àti rí òmìnira rẹ̀ gbà padà ní Nàìjíríà. Igboho ní inú òun ò dùn wípé òun kò ní òmìnira láti rìn nílẹ̀ bàbá òun. Òun fẹ́ kí ìjọba àpapọ̀ yọ orúkọ òun kúrò lára àwọn afurasí tí wọ́n ń wá torí òun kì í ṣe ọ̀daràn. Ọ̀pọ̀ èèyàn ló ń dúnkòokò mọ́ òun láti pa òun kò lè sùn dáadáa mọ́ nílé òun. Láìpẹ́ yìí tí òun lọ sí olú iléeṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní Jámánì láti gba ìwé ìrìnnà òun ni wọ́n sọ fún òun pé ìjọba àpapọ̀ ti kọ lẹ́tà sáwọn pé òun wà lára àwọn afurasí tí wọ́n ń wá. Ó ní ohun tí òun fẹ́ ni pé òun fẹ́ ní òmìnira gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà padà. Bákan náà ni Igboho tún sọ pé ètò ààbò tó mẹ́yẹ̀ nílẹ̀ Yorùbá ń fẹ́ àmójútó ní kíákíá. Owó baba Dami kò ṣàìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúgbọ́n fún àtìlẹ́yìn orí adé náà láti àtẹ̀yìnwá. Igboho sá ní ọba Olúgbọ́n wà lára àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó dúró ti òun dìgbìdìgbì. Ó mọrírì nǹkan tí kábíyèsí náà ṣe fún un. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò tó mẹ́yẹ̀ lápá ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà tó jẹ́ ilẹ̀ Yorùbá lápapọ̀, Igboho rọ ìjọba àpapọ̀ láti yan àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tó gbangba sùn lọ́yẹ́ láti pèsè ààbò tó gbópọn nílẹ̀ Yorùbá. Ó rọ ìjọba láti yan àwọn tó lè ṣiṣẹ́ náà sípò táwọn tó bá wà níbẹ̀ kó bàa lè ṣe dáadáa. Igboho ní òun ṣetán láti ṣe àtìlẹ́yìn fáwọn ẹ̀ṣọ́ elétò ààbò tí wọ́n bá gbé iṣẹ́ náà fún. Ẹ̀wẹ̀ kábíyèsí Olúgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ ṣàpèjúwe Igboho gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìlú rẹ̀ dénú tí ó sì kópa nínú ìgbìyànjú láti jẹ́ kí ìran Yorùbá dé ipò ààrẹ Nàìjíríà. Olúgbọ́n fi dá Igboho lójú wípé òun ṣetán o láti ràn án lọ́wọ́. Kódà orí adé náà tún ṣèlérí láti bá Aláàfin sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Ó fi àsìkò yìí rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti foríjì Sunday Igboho kí ó lè rí òmìnira rẹ̀ gbà padà. Bákan náà ni ó tún rọ gbogbo àwọn gómìnà nílẹ̀ Yorùbá láti fohùn ṣọ̀kan kí wọ́n sì bá ààrẹ sọ̀rọ̀ lórí àti fún Igboho ní òmìnira rẹ̀ gbà padà.
Olúgbọ́n sọ pé èyí tí Ìgbòho ṣe nílùú òyìnbó ti tó, àwọn nílò rẹ̀ nílẹ̀ Yorùbá báyìí. Olúgbọ́n kò ṣàìrọ̀ ìjọba àpapọ̀ láti fi Ìgbòho ṣe olórí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò nílẹ̀ Yorùbá nítorí ìrírí rẹ̀. Ọba Àlàó ní òun yóò fi ìmọ̀ràn náà ránṣẹ́ sáwọn gómìnà kí wọ́n lè sọ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dá ilé ìtura D Castle nílùú Ìbàdàn wó lulẹ̀ nítorí ètò ààbò. Ọ̀kan lára àwọn ilé ìtura tó lórúkọ tó sì ti pẹ́ gan nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, D Castle Hotel, ní ìjọba ìpínlẹ̀ náà ti dà wó lulẹ̀ nítorí ètò ààbò. Òpópónà Queen Elizabeth Agodi nílùú Ìbàdàn ni ilé ìtura náà wà. Ọjọ́ Àbámẹ́ta Sátidé, ọjọ́ 19 oṣù keje ọdún 2025 yìí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé àwọn katakata lọ sí ilé ìgbafẹ́ náà tí ilé ìtura náà sì di dídàwó lulẹ̀. Bákan náà ni wọ́n tún kó àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn òṣìṣẹ́ àjọ Operation Boss lọ síbẹ̀ láti pèsè ààbò fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń wó òtẹ́ẹ̀lì náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, bí ilé ìgbafẹ́ D Castle ṣe tóbi tó, ọdún kẹwàá rèé tó ti di ahoro. Kọmíṣánná fún ọ̀rọ̀ ilẹ̀ àti ìdàgbàsókè nípínlẹ̀ Ọ̀yọ́, Williams Akin-Fúnmiláyọ̀, ṣàlàyé pé ìjọba kò fẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Bódìjà níbi tí ọ̀pọ̀ èèyàn ti pàdánù ẹ̀mí wọn nínú ìbúgbàmù ọdún 2023 tún wáyé. Ó ní èyí ló fà á tí ìjọba fi tètè dá òtẹ́ẹ̀lì tó ti di ahoro lágodi yìí lulẹ̀. Kọmíṣánná tẹ̀síwájú pé ọjọ́ 9 oṣù kejì ọdún 2024 ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ́kọ́ kọ̀wé sí ẹni tó ní ilé ìgbafẹ́ náà láti tètè ṣe àmúlò rẹ̀ bí ilé ìgbafẹ́ tó kọ̀ fún láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ó ní ìkìlọ̀ náà wáyé nítorí àwọn jàǹdùkú àti àwọn adigunjalè ń lo ilé ìgbafẹ́ ọ̀hún láti ṣọṣẹ́ láabi nígbà tí ẹni tó ní kò yà sí mọ́ tí ibẹ̀ sì ti di ahoro. Àwọn olè àti àwọn tó ń dá aráàlú lọ́nà ló sọ ilé ìtura náà di ibùba àti ibùgbé látàrí àìsí àbójútó. Ó ní wọ́n ń gbabẹ̀ ja àwọn èèyàn agbègbè náà lólè àti àwọn tó bá ń ré kọjá lọ. Akin-Fúnmiláyọ̀ fi kún pé ẹni tó ní òtẹ́ẹ̀lì D Castle kò fèsì sí lẹ́tà tí ìjọba kọ sí fún odidi ọdún kan. Ọjọ́ 14 sì ni ìjọba fún nígbà náà láti ṣe àtúnṣe rẹ̀. Bákan náà ni kọmíṣánná sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde nínú ìwé ìròyìn kan tó gbajúmọ̀ lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí pé òun ti gbẹ́sẹ̀ lé ilé ìgbafẹ́ D Castle nítorí ààbò ìlú. Síbẹ̀ onílé ìtura náà kò tún fèsì. Èyí ló fà á tí ìjọba fi padà wó lulẹ̀ ní ọjọ́ Sátidé tó kọjá. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Akin-Fúnmiláyọ̀ sọ pé èrò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ilé ìtura tí wọ́n wó lulẹ̀ náà ní láti kọ́ ààyè ìpàgọ́ àti ọ́fíìsì àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn síbẹ̀. Ó ní èyí yóò tún mú àdínkù bá ìwà jàǹdùkú nípínlẹ̀ Ọ̀yọ́. Fún àwọn tí ìdí tí ìjọba fi wó D Castle kò yé, aṣojú ìjọba ṣàlàyé pé ìjọba kò gbẹ́sẹ̀ lé ibẹ̀ láti tà á tàbí láti fi tọrẹ fún ẹnikẹ́ni. Ó ní ibẹ̀ yóò wà fún kíkọ́ ilé ìpàgọ́ àti ọ́fíìsì fún ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀yọ́. Lákòótán, kọmíṣánná sọ pé bí ẹni tó ní òtẹ́ẹ̀lì D Castle bá padà yọjú sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ó sì ṣe kí wọ́n fún un ní owó gbà má bínú. Ó ní ṣùgbọ́n ní báyìí ó ti di ti ìjọba pátápátá. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.